والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí kí wọ́n tó dá wa, kó tó di pé adáyé Ọlọ́run ti kádàrá pa máa jẹ́ mùsùlùmí torí kádàrá ọ̀sáájú dídẹ̀dá. Ànábì Ọlọ́run ti kọ kádàrá 50,000 years kọ́lọ́run tó dá sámà tilẹ̀. níjọ́ yẹn ni wọ́n ti kọ́ pé mi àti àmà jẹ́ mùsùlùmí abẹ́lọ́wọ́n bá ọlọ́mọ mú akó mẹ́rọ. gbogbo àwọn tí ó sí mẹ́ ọlọ́mọ sábà fún àwọn náà bọ́bẹ̀. àwọn tí wọ́n ti sá lọ ọlọ́mọ bá darí wọn padà. àrídàtú wa khuturatuha wa hukmuha. apostasy ìkúrò nínú ẹ̀sìn kéèyàn ó gbóhùn sí Islam mọ́. tá a bá ń pẹ́ ẹ̀sìn Islam ní jẹ́sìn. al-Islam dinullah, ẹ̀sìn Ọlọ́run ọba Allah ni, dinul anbiya, gbogbo àwọn ànábì Ọlọ́run Islam ni gbogbo wọn ṣe. nítorí pé Ọlọ́run ọba ò dá gbogbo wa fún kankan, Islam ló torí ẹ̀ dá wa, torí Islam ló fi dá wa. Ọlọ́run ọba ń sọ ní al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim, chapter 24 verse 115. Ọlọ́run ọba ní أعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. Ọlọ́run bá ní sí ẹ̀rọ ní ipe àdáyín fún eré, kẹ́kẹ́ máa jẹ, kẹ́ máa mú, kẹ́ máa rẹ́rìn, kẹ́kẹ́ máa lọ, kẹ́ máa bọ̀. وأنكم إلينا لا ترجعون. sẹ́ẹ̀rù pé ẹni padà wá sọ́dọ̀ àwọn Ọlọ́run ọba mọ́ ẹgbàgbé ilé ni. Ọlọ́run ní sẹ́ ẹgbàgbé ilé ni. níbo nílé wa jẹ́mọ́? ọ̀dọ̀ Ọlọ́run ọba wa. Ọlọ́run tó sọ láàyè mí oníwà máa khalaqna as-samaa, sánmà tẹ́wọ̀ ẹ̀ Ọlọ́run ló wọ̀n dá lásán àti gbogbo tó wà ń bẹ̀, wal arda, ilẹ̀ àti gbogbo tó wà ń bẹ̀, wa ma baynahuma, àti tí ń bẹ láàrin ilẹ̀ àti sánmà, la'ibin, ní tèrè. Ọlọ́run ní kìí ṣe kó òun rí nǹkan ṣe lòun á bẹ̀rẹ̀ sí máa dá sánmà, òun dálẹ̀ lòun kó góòdì síbi àti pẹtrol, òun wá dẹ́yẹ̀ dá oṣù mẹ́sàn-án nù yáyín, ẹran ń bímọ, ẹja ń bímọ, àwọn kòkòrò ń bímọ, gbogbo ìdarí ayé bí ṣe lọ tí ń bọ̀ ní láìbí kọ́wádé pé ọwọ́ òun òdìlẹ̀ lòun fi ń serú ẹ̀. Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀, òun determine, òun sì serious lérí tó ń ṣe yẹn. nígbà Ọlọ́run ò ṣeré, òun ò sì dá wa fún eré, kí lọ́wọ́ dá wa fún? ó tún sọ nínú chapter 51 verse 51 Adh-Dhariyat. Ọlọ́run bá ní wa ma khalaqtul jinna, àwọn àlìjánu ìdáwà lásán, wal insa, àtọ́mọ èèyàn, illa liya'budun, torí ẹ̀sìn kan lè máa sìn mí ni mo ṣe dá àlìjánu àti èèyàn. Ọlọ́run yọ àwọn méjèèjì kúrò nínú àwọn tó dá. kò dákọ̀ àgùntàn, kò dákọ̀ màálù, kò dákọ̀ ẹja, kò dákọ̀ ẹran, torí àwa làwa ń jẹja, àwa làwa ń jẹran, àwa là ń lo atẹ́gùn, àwa là ń lo òrùn, àwa là ń lo gbogbo ntọ́lọ́ ń dá, ẹṣin àwa là ń gùn, ntọ́wà nulẹ̀, ntọ́wà lókè. Ọlọ́run ọ̀dà kọ̀ kankan ní gbogbo ntọ́dá lẹ́yìn èèyàn àtàlìjànú. Ọlọ́run la wọlé ní Kùránì sí pé ẹ̀sìn látòrí ọ̀dá ọ, tọ́ bá ti jí, tọ́ bá ti sin lọ́hùn, ó wúlò lérí ilẹ̀. wọ́n àtàgùn tàbákan náà ni, wọ́n àtẹran bákan náà ni, wọ́n àtẹja bákan náà ni. sèdétọ̀ ń jẹun kò sí àtọ̀ láàrin ẹ̀ méjèèjì. wal Islam aqidatun ilahiyyatun ibadatun ma'qulatun mu'amalatun tayyiba. Islam wáyé tẹ́yẹ ṣe kúrò ní Islam, kí ló dé tó fẹ́ kúrò ní Islam? Ó fẹ́ kúrò ní àlàáfíà, ó fẹ́ lọ́lẹ̀ bọ́ sínú ìdààmú ni. tẹ́yẹ bá ti fi Islam lẹ̀, ó ti kúrò ní àlàáfíà, ó ti lọ́lẹ̀ wọnú ìdààmú ni. nítorí pé àdìọ́kàn Islam òun lọ́lá àlàáfíà jù. wa ilahukum ilahun wahid la ilaha illa huwa rahmanur rahim. ọ̀kan lọ́lọ́run, ọ̀kan òun náà là á máa ń pè.
gbogbo ẹ̀sìn mi tó yàtọ̀ sí Islam ọlọ́run ọba wọn méjì ńgbà mí mẹ́ta ńgbà mí kò níye ńgbà mí tọ́ba sin Ọbàtálá tán tí ọba dáhùn yóò tún lọ sí ọ̀dọ̀ Ṣàngó gbẹ̀yìn ọba tó lójútu yóò tún lọ́dọ̀ Ọya bí ọba lójútu ẹni pé mẹ́ta lọ́kan ta lọ́lọ́run náà mẹ́tẹ̀ẹ̀ta ta ń dá inú wọn ta ń dáwọ́ ìbálò mùsùlùmí ló dáa jù tá a bá ń lo tó wà ní ẹ̀sìn nígbà wá kú láàrin àwọn èèyàn dáadáa ọwọ́ lọ lè bọ́ sáàrin àwọn èèyàn tí ò dáa torí téèyàn bá ti ní Islam kò lè dáa ọlọ́wọ́n bá ṣe ń là á mọ́lẹ̀ ó ń kìlọ̀ ọlọ́ni wa man yabtaghi ghayra al-Islam dina téèyàn bá lè ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí Islam tó bá sìnrìn lọ lè gbẹ̀sìn mi falan yuqbala minhu ọlọ́wọ́n bá ní gbogbo tó bá rí kó fi sìn mí èmi ọlọ́wọ́n nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirah tó bá wá dọ̀run min al-khasirin yóò wà nínú àwọn èèyàn tí wọ́n ṣòfò chapter 3 verse 85 ìbẹ̀rẹ̀ náà ti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọlọ́run wo gbogbo ẹ̀sìn tó wà láyé ọwọ́ Islam ọwọ́ apìtì sọ́dọ̀ rẹ̀ ipò Islam nìkan lẹ́sìn mi inna dina ẹ̀sìn indallah lọ́dọ̀ Allah al-Islam Islam. You are reading Quran chapter 3 verse 19 ìtumọ̀ ẹni pé ọlọ́run lẹ́sìn mi to recognize ma lẹ́yìn kíni lẹ́yìn Islam ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó wá kí wá lọ ẹ̀gbọ́n tó wí ó ní yá ayyuhal ladhina amanu ọlẹ́yìn lẹ́yìn olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run kú ní mùsùlùmí òdodo ààrẹ eléyìí nínú chapter 3 verse 102 ayàtà kàyí gbogbo ẹ̀ tí yóò yí wa pé àti mọ́ bí a ń lọ ẹ̀sìn Islam lọ́dájú ọlọ́run ló ṣe lẹ̀sìn náà ó sì lẹ́yìn tó bá ṣe sinmi wọn nígbà tó ṣe kọ́dá òfò ni ó ṣe lọ́rùn ọwọ́ afẹ́ kọ́ mọ̀ yẹn ṣòfò ọfẹ́ kí ìyàwó rẹ̀ ṣòfò ọfẹ́ kí ẹbí rẹ̀ ṣòfò ọwọ́ ara ìdúlẹ̀ ń wòran ọwọ́ ọlọ́run ti gbẹ̀sìn mí ọlọ́run ti là á mọ́lẹ̀ ọlọ́run ṣe parọ́ kì í ṣe nǹkan àwàdà kì í ṣe téèyàn máa jòkó lẹ̀ jẹ́ ọmọ pé ẹ first born mi ni ẹ àwọn ti ṣe Islam mọ́ báwọn ṣe wà yẹn wọ́n ti ń di ẹlẹ́sìn mi ọ̀wá rẹ́rìn ọlọ́mọ rẹ̀ ó ṣòfò ọ̀rẹ́rìn wọ́n ní ìyàwó rẹ̀ ó ṣòfò ọ̀rẹ́rìn wọ́n lẹ́bí rẹ̀ kan fẹ́ ṣòfò ọ̀wá filẹ̀ tọ́mọ̀ bá lọ skul gbogbo ẹbí náà pèlè lérí tọ́mọ̀ bá lọ yunifásitì tó sì ní ọpọlọ gbogbo ara náà pèlè lérí bẹ́ẹ̀ni bàbá ti ṣẹ̀sìn lóyún mọ́ àfikẹ́ pèlè lérí ẹ ṣe parent meeting ẹ ṣe family meeting ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀sìn tó kù kèfèrí ni Allah sọ pé ma yawaddu alladhina kafaru min ahlil kitabi wala lil mushrikin ọlọ́wọ́n bá rí àwọn tá a fún tíra síwájú Jew and Christians àtàwọn abọ́gibọ̀pẹ̀ wọn ò fẹ́ an yunazila alaykum min khayrin min rabbikum wọn ò fẹ́ kí orí ọ̀tẹ̀ yìí lọ́wọ́ níbi wọn létí yìí dé Allah ló sọ bẹ́ẹ̀ ọlọ́run yóò yé wa pé àwa ni mùsùlùmí àwa ní tòun àwọn méjèèjì wọn yìí ṣe tọlọ́hún kọ́dà àwọn yìí sọ̀rọ̀ wa ọlọ́run sọ nínú al-Qur'an ó ní laqad kafara alladhina qalu inna Allaha huwal masih àwọn tí wọ́n ń pe Masih Ànábì Isa ní ọlọ́run ní kèfèrí làwọn al-Islam dínú alami ẹjá lọ lè má pé ẹ̀sìn wa yìí sáwọn ará Mákà nìkan wọn náà sí ọlọ́run náà sí gbogbo àgbáńláyé aláǹsọ̀ nínú Qur'an ó ní wa ma arsalna illa kaffatan linnas ọlọ́run bá ní ara ànábì sí yìí ara ànábì sí yìí nìkan àfikọ́jẹ́ gbogbo ìrẹ́ ìyàtọ̀ bá ti wà lérí ilẹ̀ ìlara ànábì sí àwọn ànábì ọlọ́run bá kọ̀ọ̀kan àwọn ọmọ Israẹli wọn rán wọn sí àwọn àjọ wọn àwọn ẹbí wọn kódà àwọn èmi ń bẹ tí wọn rán sẹ́ni kankan nígbà ń jẹ́ ànábì nìkan náà ní yàrá ẹ̀ ń jẹ́ ànábì kò jẹ́ rasul kò jẹ́ òjíṣẹ́ ọlọ́ba ní amánabiwa Muhammad sallam gbogbo ayé lára sí ẹnì kan gbọ́dọ̀ sọ pé òun ò ní tẹ̀lé bashiran wa nadhira
ọlọ́wọ́n bá ní yóò máa fún yín ní ròdùnú pé wà ní Jánnà yóò sì máa kìlọ̀ iná fún yín ipe ẹ wò ná tẹ́ ẹ bá lè tẹ̀lẹ́sìn tó mú ọ. àyà yìí wọ́n wà ní chapter 34 verse 28. ìtì ọlọ́run dúró láti sọ fún wa ni pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣẹ̀sìn mí lẹ́yìn ẹ̀sìn tí Muhammad mú wa. wáyé tí wọ́n mùsùlùmí tó wà á kàwé tó máa pé ọmọ rẹ tó fẹ́ lọlé ọkọ tó fẹ́ lè fẹ́ lẹ́sìn mí pé ó free now freedom of religion. aláàní prophet Muhammad nìkan lòun náà sí gbogbo ayé linas àwọn anabi ọlọ́wọ́ bá ti lọ prophet Muhammad lókù ọlọ́wọ́ bá tún sọ láàyè mi ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin mọ́ra ìwọ Muhammad kọ́ ọ máa jáàánú fún gbogbo àgbáńlá ayé chapter 21 verse 107 to 107 náà ìbẹ̀rẹ̀ náà ti ń sọ ilé anabi sọ̀sọ́lá ń dọ́kan anabi ní ẹ̀yìn jọ mi walladhi nafsi Muhammad biyadihi mo fi ọlọ́wọ́n bá tẹ́mi Muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la yasma'u bi ahadun min hadhihi al-umma ẹnìkan ò ní gbọ́ mẹ́sẹ̀jì mi nínú àwọn gbogbo ẹni tó kù láyé báyìí yahudiyun jù lọ́jẹ́ ni o yahudi wala nasraniyun christian ló pera rẹ̀ o nasara thumma yamut kọ́ wá kú walam yu'min billadhi ursiltu bi kọ́ wá gbantí wọ́n rán mi kọ́ gbá gbọ́ illa kana min ashabin nar àfikọ́ dọ́ọ̀mọ́ anájọ́ àlìkìyà hadith wa lọ́dọ̀ Imam Muslim ẹni tí ó bá ti gba mẹ́sẹ̀jì ànábì kí ní ànábì pé tí wọ́n wá fẹ́ kí ọmọ rẹ̀ wọlé wọ́n fẹ́ kí ìyàwó rẹ̀ wọlé tó wá yà nílẹ̀ tí wọ́n sọ pé ẹ̀sìn ìyá àwọn ẹ̀sìn bàbá àwọn tó máa wá dé tó láti polytechnic láti university tí wọ́n ń pé òun ti change ẹ̀sìn ọmọ rẹ̀ ti kú lọ́mọ àlìjánnà bọ́bá ti kú lè wọ náà ni ẹ̀sìn tó pàdé mọ́ bọ́bá jẹ́ pé wọ́n lọ́wọ́ yanú lẹ̀ tó fi wá di ẹlẹ́sìn míì tó fi change ẹ̀sìn ajẹ́ pé ẹ̀jọ̀ wọbẹ̀ ni torí àmánà ní lọ́rùn rẹ̀ kọ́ tọ́jú ẹ̀ kì í ṣe wọ́n ní kó fún lóúnjẹ nìkan wọ́n ní kó mú tẹríba fọlọ́run kó máa sin ọlọ́run kó gba aládá lérí ẹ̀ tó ọba tó wá yà sí òun lè jìyà nítorí ẹ̀. ẹ̀yọ́ ya mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn anábì ọlọ́run ọba pátápátá àwọn tọ́pọ̀ jù wọ́n wá látàdọ̀ àwọn ọmọ Israel wọ́n wá rò pé last prophet òjíṣẹ́ ọlọ́run ọba tí ó gbẹ̀yìn wọ́n rò pé lára àwọn náà ni ó ti wá nígbà gbọ́dọ̀ pé lọ́dọ̀ àwọn Arabu tí wọ́n ń sin ẹran lọ́dọ̀ àwọn Arabu nínú ilẹ̀ desert tí ò sí nǹkan kan mẹ́ ọ̀dọ̀ wọn last prophet jáde ya'rifunahu ọlọ́run bá ní wọ́n mọ̀ kama ya'rifuna abna'ahum bí wọ́n ṣe dá àwọn ọmọ wọn màlọ́kọ̀ kan tí wọ́n yìí sí ọmọ wọn tí wọ́n bí tí wọ́n yìí sí ìmúṣẹ́ra wọn bẹ́ẹ̀ náà ni wọ́n dá wọn lójú pé Muhammad is the messenger of Allah ọlọ́run làwọn ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ pé nígbà tí o ti jáde lọ́dọ̀ wa ànígbà ìtọ́fà tí àwọn aráàlú ègbò fi lọ lọ́tọ̀ tí wọ́n fi ní ẹ̀sìn àgbélẹ̀rọ tí wọ́n ń pè lẹ́sìn anábì yẹ́sà yẹn làwọn máa ṣe àwọn oníbàáyé ṣe Islam àwọn èèyàn wa tí wọ́n á ṣòwò níbí láti Mali látàwọn àlùmí gbé àwọn gbé Islam dé àwọn táwọn ilẹ̀ Yorùbá alhamdulillah arípẹ́lẹ̀ ìdájú sàgbó lọ ilé ìdájú ọya lọ abẹ̀rẹ̀ ṣíṣe àwọn apá kejì àwọn ìbò ni wọ́n gbé Christianity wa nígbàtí àwọn dé wọ́n gbé ọ̀làjú dé wọ́n gbé ìwé dé wípé gbàwé kó di kèfèrí gbọ̀làjú kó di kèfèrí ó sì yí ọkọ rẹ̀ padà kúrò ní Ishaq yọmọdé Isaac kúrò ní Ibrahim wọn ló kọ́ mi tí wọ́n ń pè ò ní jẹ́ mùsùlùmí mọ́ gba ayé kó ju ọ̀run nù làwọn bàbá wa ń jọ ni wọ́n fi máa ń sọ fún àwọn ọmọ wọn pé lọ́ọ̀lẹ̀ eroko kọ́ọ̀lẹ̀ kọ́ṣẹ́ bọ́ ọba lọ́ọ̀lẹ̀ ìwé ṣe pèlè wọn ò fẹ́ ta ọ̀run wọn kí wọ́n fẹ́ ra ayé àmọ́ alhamdulillah gbogbo nǹkan ti lójú tó sì ọmọ òní kàwé sí kí ẹ̀rọ má bà wá lópin ìgbà tá a bá ti mójútó pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀yọ́ ọmọ ìyá mi àrídàtú ẹ̀rí kápò ní ẹ̀sìn yìí hiya ruju anil Islam ní kéèyàn dágbére fún Islam ipe mo ò ṣe Islam máa o bóyá pẹ̀lú àjẹ́ ọkàn rẹ̀ tó ní àbí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ àbí pẹ̀lú iṣẹ́ tí ń ṣe imma bi i'tiqad aw bi qawlin aw bi fi'lin gẹ́gẹ́ bí kéèyàn fèrè kalẹ̀ fórísà ẹni bá ti fèrè kalẹ̀ fórísà onítọ̀hún kò jẹ́ mùsùlùmí má gbogbo ẹni tí ọba ti ní àdìọ́kàn ipe kíní kan tó ń bẹ nínú tọ́lọ̀ ń dá tó lè múni lówó tó lè múni lọ́lá tó lè sọ̀yàn dèèyàn tó lè pani tó lè yéni tó lè já máa bẹ láyé tó lè fi alọ́kà balẹ̀ yàtọ̀ sí Allah tó dá gbogbo nǹkan kò jẹ́ mùsùlùmí má
nítorí ẹni tí ń ṣe kíní yọ Ọlọ́run níbo tí wàá ní kì í sọ òun definitely ọ̀ jẹ́rú fún mọ́nà nìyẹn ọlọ́wọ́n bá aláǹsọ ní Quran òní kul man yarzuqukum minas samaa ọlọ́wọ́n bá ní ta ní mú omi wá fún yín láti sánmà òjò lóṣù yìí jẹ̀má ta ló fẹ́ rọ omi léwa lérìsì Ṣàngó ni Ọya ni Jésù ni Ṣéhù ni àlùjànnú ni màláíkà ni no Allah ọlọ́run ní ẹ̀yin kèfèrí ta ní mú omi wá látòkè sánmà wal ard ta ní mú bẹtrol jáde láti inú rẹ̀ ta ní mú irúgbìn jáde láti inú rẹ̀ amma yamliku sam'a ta ló dá etí yín wal absara ta ló dá ojú yín wa man yukhrijul hayya minal mayyit ta ní máa ń yọ alààyè kúrò nínú òkú wa yukhrijul mayyita ta ní máa ń yọ alààyè kúrò nínú òkú ta ní máa ń yọ òkú kúrò nínú alààyè wa yukhrijul mayyita minal hayy wa man yudabbirul amr ta ní ń darí lílọ bíbọ̀ àgbáyé bí ṣe ń lọ yìí fasayaquluna Allah ọlọ́wọ́n bá ní tí wọ́n sọ fún irú ànábì tó bá bí wọ́n ní Allah tó wà lókè sánmà ni ànábì bí Hussein ibn Umran ànábì ní ọlọ́wọ́n mélòó lẹ́yìn sẹ́yìn ó ní méje ànábì ní ibùn náà wà ọlọ́kan wà sánmà mẹ́fà yòókù wà lérí ilẹ̀ nínú yàrá wọn tẹ́wọ́n náà gbé rẹ̀ báyìí tí wọ́n rí tí wọ́n dé tílẹ̀ tí wọ́n gbọ́ ànábì ní bí nǹkan bá wá dà ọ̀dọ́ ta lè máa kó lọ nínú àwọn méjèèjì ó ní alladhi bis samaa ó lè yìí tí ń bẹ ń sánmà ní o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní faqul afala tattaqun ọlọ́run ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run kọ́ ọ má gbé ẹ̀tọ́ ọlọ́run fún tọ́lọ̀ǹda Suratu Yunus ayat 31 wa min anwa'i ridda ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìran ìtì máa mú yàn kúrò nínú ẹ̀sìn mudaharatul mushrikin ala al-muslimin kọ́ máa ran àwọn tí èsì mùsùlùmí lọ́wọ́ lérí Islam àbí lérí àwọn mùsùlùmí àwọn ti kúrò nínú pátì wa náà tí pátì kan bá ti ran pátì kan lọ́wọ́ ẹnìkan bẹnu pátì kan ni wọ́n ran pátì míì lọ́wọ́ ó ti kúrò nínú pátì tọ́wọ́ yẹn torí ìràn wọn lọ́wọ́ kí wọ́n lè borí wọ́n fọ lẹ́fílòpù wọ́n ní wọ́n fi kọ́ ilé ìjọsìn ó ní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́sẹ̀ kínní ìlọ́yàtọ̀ọ̀tọ̀ ọlọ́run kan wọ́n lè ń sìn àwọn ń sìn Allah àwọn ń sìn Jésù àwọn ń sìn Allah àwọn ń sìn Ọya àwọn ń sìn Allah àwọn ń sìn dọ̀nà kúkú. nínú anwa'u ridda al-ishtiza'u bi shay'in min dinillah kéèyàn máa fi kankan sí yẹ̀yẹ́ nínú òfin ọlọ́run bá wa bọ́ọ̀ bá ti ń fi òfin ọlọ́run sí yẹ̀yẹ́ òun fọlọ́run sí yẹ̀yẹ́ nu ẹni tí ń fọlọ́run sí yẹ̀yẹ́ ti kú ní ẹ̀sìn láàfin sọ́ra wa gan kuli abillahi wa ayatihi wa rasulihi ọlọ́run bá ní sáwọn àmì mi àtàwọn òjíṣẹ́ mi kuntum tastahzi'un ilé máa fi wọ́n sí yẹ̀yẹ́ la ta'tadhiru ẹ̀ ní excuse qad kafartum ẹ̀ ti di kèfèrí ba'da imanikum lẹ́yìn ìgbà tẹ̀ ti ní iman yẹ̀yẹ́ lásán pé àkàn sẹ́fẹ̀ ní orí ẹlẹ́hàbá ìlọ́ba búẹ́rin ó sì mọ̀ pé súnà Ànábì Muhammad orí àwọn èèyàn tó nínú gbàsókò tó dẹ̀ kọjá gbogbo ẹsẹ̀ ó sì mọ̀ pé súnà Ànábì ni lọ́wọ́ ń bẹ̀rẹ̀ wọ́n náà wo mọ́wùlẹ̀ kírun mọ́ ẹni ẹ̀kọ́ òfin sí yẹ̀yẹ́ ẹni tó mú ẹ̀sìn wá lòfin sí yẹ̀yẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àárí ayẹlẹ́ chapter 9 verse 65 to 66 haram ni kò ní halali ni ọlọ́wọ́n bá ní ọtí aramu ni kò ní aramu kọ́ aramu ni wọ́n ń pè é gbogbo tó ń wí ní tọ́run rẹ̀ ní kàkà ní o ti ń kó ní Islam tọ́lọ́mbá ní èèwọ̀ ni èèwọ̀ náà lọ́gbọ̀dọ̀ pé tọ́lọ́mbá ní ẹ̀tọ́ ni ọgbọ̀dọ̀ pé léwọ̀ nínú àwọn kan tí máa mú yẹn kó ní Islam òun náà ní kéèyàn máa pé ìdájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ Quran ó dá lérí ilé Ọlọ́run ju Quran lọ Ọlọ́run dá ayé ó sì mú manual tààfi tó ayé òun ní alukur'an ó sì ní ẹ máa wò kẹ́ máa fi tọ́ra yín sọ́nà kẹ́ máa fi ṣe rere kẹ́ máa fi mọ̀nà wọ́n wá ní òfin táwọn ẹrú Ọlọ́run ọba tí wọ́n gbé kalẹ̀ constitution ló èbó òfin democracy ọ̀dà ju ṣẹ̀ríà tọ́lọ́run lọ Ọlọ́run ọba ní wa man lam yahkum bima anzalallah ẹni tí ó bá dájọ́ pẹ̀lú ta sọ̀kalẹ̀ alukur'an fa ulaika humul kafirun ó ti di kèfèrí náà ni ìbò tẹ́ rí tà ń díhun asọ́kàndínní tí wọ́n wá ní democracy gbogbo ọlọ́yẹ kásá democracy ìfipáyà níjẹ́bẹ̀ democracy ẹgbẹ́ òkùnkùn níjẹ́bẹ̀ democracy àbòsí níjẹ́bẹ̀ democracy
kákó olùpamọ́ ní jẹ́bẹ̀ kátókò yòókù lòkè ọ̀run democracy káwa kan máa gbádùn nínú AC káwa kan kí wọ́n máa sọ́fà nínú ooru kẹ́nìkan tó ra jẹ́nẹ́tọ̀ nínú wọn wọ́n máa ṣépèlé ra wọn pé kọjá wọn sùn democracy ìjọba kèfèrí ní jẹ́bẹ̀ opposite Islam ni ọlọ́run ẹ̀ máa mutí kí democracy wí nípa ọtí ó ní mú àwọn tó bá wa mọ́tò wọn mú bá wọn. Islam ni ẹ má ṣe ṣìnà democracy ni àwọn ni ọmọ ṣe àmọ́ kò lo condom tó wá fẹ́ ṣe tó protect ara rẹ̀. Islam ó ní tẹ́báyà yà lọ́wọ́ dèdè owó tẹ ẹ̀yà náà ní kẹ́gbà ẹ bẹ̀rẹ̀ ràn lọ́wọ́ ní kó ló fi jẹ́yàn ẹ má tún bí kún wàhálà rẹ̀ tálíkà níyàwó. Democracy ni ọgbà interest kọ́dà interest tó gbà gan oye lọ́dún mẹ́wàá ipa rẹ̀ lè má kà. Islam ẹ̀sìn àlàáfíà democracy ni wọ́n ṣe sìnà àbí sọ́sọ́ bẹ́ẹ̀ kọ̀sọ́ bẹ́ẹ̀ sọ́ra rẹ̀ ní wí ọlọ́wọ́n bá ní má bòbí lọ́wọ́ ẹ má jòkó nu yàrá tí ìbá sí ìyàwó rẹ̀ kẹtìlẹ̀ mọ́ríkẹ́lẹ́ ń sọ̀rọ̀ kátó wá pé ọwọ́ àbá sọ democracy ni tọ́ba wù ọmọ ṣe sáà ti kó àrùn ṣẹ̀ríà ni ẹ má mu sìgá ọyẹ ẹ má mutí democracy ni ẹ má àbí ṣé democracy ò gba táàkì lọ́wọ́ àwọn ilé ọtí democracy ní ẹni bá lè kọ́lé aṣẹ́wó kalẹ̀ kọ́kọ́ kalẹ̀ ó free àbí wọ́n lè gbé ẹnìkan tó sílẹ̀ aṣẹ́wó sí wọ́n lè gbé lọ àjùmọ̀ police station wọ́n ní kí lọ́ọ́ kan ti tẹ̀ mẹ́ ọ̀pọ̀ báyìí democracy lásìkiri ńlá wa ní àwọn ọmọ àdúgbò sí lọ ayé wọn bàjẹ́ mbẹ̀ wọ́n lọ lè ká àwọn wálé ẹlòmí ò lè bí mama fún tó ti wà lára àgbákò tó ti ṣe lára ṣìnà kò lè bí mama ọ̀dọ̀ nítorí tí ó dọ̀ ọmọ ti bàjẹ́ ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa ìdìbò wa àwọn àfọ àwọn sẹ́kù fèmí ní sẹ́kù Nasiruddin Al-Albani wọ́n ní nígbà tó dé pé ẹ̀rí bi lọ ẹ̀ sì lágbára ẹ wá wẹ ní eré láàrin àwọn ẹni ibú ẹ̀gbọ́njẹ́ wọn la ilaha illallah politician ìbálẹ̀ nìkan ṣe politics ládùúgbò yìí tí ń gbalẹ̀ káàkiri báyìí tí ń lọ tí ń bọ̀ kí ni lóko táwọn tán ọ̀bùrẹ́là ìrọ̀ lọ́wọ́ mi ìrọ̀ ni wọ́n fẹ́ ṣàkóso àwọn fáwa ní àwọn òní ẹjọ́ yìí wọn àmọ́ tí wọ́n gbá àwọn méjì kalẹ̀ ẹ wòye tábúrò rẹ̀ kéré ẹ dìbò fún torí àlàáfíà lù ó wà bí àlàáfíà ẹni tí ń darí tẹ́lẹ̀ rẹ̀ bá súrẹ́ẹ̀tì lálàáfíà nínú ayé yín àti nínú ẹ̀sìn yín tó bá jẹ́ eléré eré kámọ́sọ̀ kan yókù fìtínà ọba yín ọbẹ̀ sí bàbá wa mú káàdì lọ pvc ni àmọ́ wa lọ pé tó ọlọ́run àdìbò fún democracy o afẹ́ yẹn nìkan ní àwọn aláboyún nìyí o ọlọ́run sẹ́ sànú wa àwọn afẹ́ àkànṣe ní lòkúnlé mọ́wulẹ̀ ṣẹ́kẹ́ni mọ́wulẹ̀ di tẹ̀wárẹ̀ ní tó mọ́ fatiwa eléyìí ẹni tó sì mọ́ fatiwa eléyìí kẹ́nìkan mọ́ bára wọn jà ẹni tó sì ní ọmọ lọ lébi pé mọ́ lọ òun náà ní tó gbára lé torí pé ó gbà pé ẹ fẹ́ support democracy indirectly àmọ́ tí wọ́n bá dá títì tán yóò rìn bẹ́ẹ̀ tí wọ́n bá fa omi wọlé yóò mú o àbí kò ní mú ẹni tí ń dìbò kádàrá ló yí má bẹ́ẹ̀ làlúrí ni kì í ṣe ń ta mùsùlùmí lè má di ọlọ́nkọ̀ wọlé àánú rẹ̀ kọ́mọ́sá ìṣàánú wa aṣáko fìdí nìlá kéèyàn máa ṣe ìmídìí nínú ẹ̀sìn ọlọ́run àlìjánnà mébì bọ́yọ́ wà ẹjá dọ̀hún náà iná ẹsẹ̀ já dọ̀hún náà iye méjì nínú tọ́nà sọ pé ń bẹ àwọn àfà ní òdìkò nẹ́sì àkílábà náà tó wá ń kí kílábà náà rẹ̀ tó ń gbà lérí mébì tó bá ti jẹ́ mùsùlùmí ọgbà dénú rẹ̀ pátápátá pé sàárè wà ìyà wà ń bẹ iná wà ọlọ́run fi jóyìn àlìjánnà wà ọlọ́run kẹyàn ń bẹ tí ṣètánì bá gbé wá sí ọlẹ́mì àwọn sàhábà wọn lè bá nàbí wọn nígbà míì ṣètánì máa ń dẹ̀mí àwọn rú nǹkan tó ti dá wọn lójú yóò sì tún máa dárò èrò yìí lẹ̀ táwọn bá ní káwọn wí àwọn òkè tí ń bẹ nílùú Mọ̀dínà yìí tó bá sílùú àwọn lérí táwọn parẹ́ kò burú látara nǹkan tó wà nínú ẹ̀mí àwọn bó ṣe lágbára tó ànábì ní ṣe bí ẹ̀gbọ́n tí ń wí ṣe bẹ́ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ ṣe àdáríkà sọ̀rí òlì ìmánì ọlágbá náà ni ẹ̀ nígbà tí ò ti lé yín kó mọ́sáàsì èṣù ní kò sí ní ẹ má kírun ìtún ní ẹ má ṣe ń ṣe lọ
ẹ kàn máa sọ pé amantu billahi wa rasuli gbogbo àti ṣètò àwọn ti gbé ìròyìn wa lérí nǹkan mina thawabiti dini mina thawabiti adiniya nǹkan tó jẹ́ pé ọlọ́run ti làmọ́lẹ̀ tí ṣètò àwọn wọn fọ nínú ìròyìn ó ní amantu billahi wa rasuli mo ti gbà fọlọ́run mo ti gbà fún ànábì ọlọ́run ọ̀sán ẹni bí aburú yẹn ó sì lẹ́sẹ̀ nínú àwọn tí máa mú yẹn kó nínú Islam adáwò li ghayrillah kéèyàn mú tọ́lọ̀ ń dábàá yìí màálù ni èèyàn ni adìẹ ni ọ̀gá ni ẹyẹ ni kó o sì dún fín kí ló dé ó ní mo fẹ́ fún ni tọ́wọ́ ńlẹ̀ yìí ni tírin bá ti gbà yóò fún mi lówó yóò sọ mi yóò sì náà fún mi ọ̀wọ́ wa ń pa tọ́lọ̀ ń dá ọ̀wọ́ wa ń pa fún ẹni tí ì sọlọ̀ látara ìbẹ̀rù nǹkankan àbí òun wà nǹkankan gbogbo ẹni tí máa ń má kókó lọ bí kan tí mú ewúrẹ́ lọ tí wọ́n ní wọ́n fẹ́ fi bọ́ kíní kan ní àwọn afáàní out of Islam ọlọ́ni fasalli li rabbika ọlọ́wọ́n bá ní máa kírun fọ́lọ́ wanhar máa pẹ̀rẹ̀ fọ́lọ́ bọ́ọ̀ bá ti ṣe méjèèjì inna shani'aka wal abtar rí ànábì àwọn tí wọ́n ní òní lẹ́yìn àwọn lẹ́yìn wọn ò ní dáa bẹ́ẹ̀ yẹn bá ti wọ́n kírun fún nǹkan mi àbí pẹ̀rẹ̀ fún nǹkan mi ó ti di kí ni jama ó ti di kèfèrí kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ o ẹran léyà ẹran àkómọ ẹran àdáyà maka àwọn ẹran mọ̀fẹ́ jẹ bismillah wallahu akbar tani bá fẹ́ pẹ̀lẹ́ léyà anábì ní minka wàlákà látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ló ti wá o wàlákà ìwọ náà láti pa á fún kọ́lọ́mọ́sá ìsànú wa nínú tí ma mú yẹn kó ní Islam al-isti'anatu bil amwal ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n ti kú àbí àwọn tí wọ́n ń bẹ ká máa pé ìyá mi má sùn lọ́rùn bàbá mi má sùn lọ́rùn ẹ̀yin ṣé ń wá o ẹ wá gbà wá o nígbà tí wọ́n ń pe ṣé o ta ni ṣé o ń pè tó ń bá ní sọ̀rọ̀ Allah tó ṣe Allah wa ní kọ́ máa pè òun wala tad'u ma'a Allahi ahada ọlọ́run ẹ má pe nǹkan mímọ́ ọlọ́run lọ ẹni má ti pe nǹkan mímọ́ ọlọ́run ó ti kú lẹ́rú ọlọ́run out of Islam yọ kàn máa ṣẹ̀sìn ọlọ́run nígbà ẹ̀yà ayé o ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá àbá àpọ̀ ọmọ nílẹ̀ Yorùbá ẹ̀mọ́ ya wọn sí o ti há gbogbo ẹ̀ nígbà tí ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ tí ń bọ̀ láti Ilé Ifẹ̀ ìyá rẹ̀ ya Ọ̀yọ́ wọ́n máa ń kó lọ́dọ̀ Aláàfin wọ́n yá dọ̀ Fáṣọlá wọ́n kátikati are you still Muslim? Mùsùlùmí ti máa kọ̀fọ̀ ọ̀fọ̀ báwo Al-Qur'ani ń bẹ́lẹ̀ kúlẹ̀ àwọn ọ̀rọ̀ falak bàbí nasi ń bẹ́lẹ̀ kúlẹ̀ wallahu ń bẹ́lẹ̀ àwọn àdúrà tá a nábì fún wa bẹ́lẹ̀ ọwọ́ kọ̀fọ̀ torí ohun ayélujára máa kó ohun kọ́ máa fọ́hùn kọ́ máa fi pe Ọlọ́run àbí kọ́ máa fọ́hùn kọ́ máa fi pe Èṣù Ọlọ́run ní ká máa pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run ọba wa ẹni bá ti ń pe Jésù ani Jésù Olúwa wa sóhun lọ́lúwa wọn mistake ni wọ́n ṣe Allah lọ́lúwa wọn ọba tó dá Jésù lọ́lúwa wọn nídìí bẹ́ẹ̀ mùsùlùmí tó náà bá wọn ṣerú ẹ̀ out of Islam kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ al-murtaddu ibadallah huwa man kharaja min al-islami bi ahdi nawaqid al-islam gbogbo tí ma ba Islam yẹn jẹ́ tàǹkà alẹ́ yìí tẹ́yìn bá ti ṣèkán bẹ́ẹ̀ out of Islam àyìnbá kọ́ máa lọ nínú ìjọsìn míì ká máa rí nbẹ kọ́ máa wà sọ́dọ̀ wa rárá àbí kò sì máa wà lára wa náà kájọ máa fi rí gbolẹ̀ kò sì sí lára wa lọ́dọ̀ Ọlọ́run eléyìí ló borí jù munafiki nù ọ̀jẹ̀lẹ̀ ọ̀rọ̀ jẹ̀lẹ̀ gbogbo òfin kalẹ̀ mọ́sálásí lọ́dẹ̀ firi kalẹ̀ báwọn ìyá lọ́rùn abẹ́yìn lọ́wọ́ àwọn náà sọ pé àwọn náà máa bẹ́ òwòsàn máa bá tiẹ̀ lọ yọ máa ṣe é ṣe yọ máa ṣe é ṣe kulillahumma malikal mulk ọlọ́wọ́n bá ní ọlá ipò Allah ló ní ẹ máa sọ bẹ́ẹ̀ ipò wọ ọlọ́wọ́n bá ní ọba tó ní gbogbo ọlá tu'til mulka man tasha ẹni bá wù ọ lọ dá lọ́lá ẹni tí ọba ti wọ òní dá lọ́lá ibo lápá ọwọ́ lálọ́ lọ́dọ̀ àwọn àgbàjẹmọ́ ọ̀dọ́ ta ni bọ́ọ̀ bá ti wọ inú ẹgbẹ́ awo out of Islam àwọn lẹ́mọ̀ ògbé bàbá ìdílé nìyẹn alájì nìyẹn alájà nìyẹn ẹjọ́ ń da owó ẹyọ lẹ̀ ẹjọ́ ń síngbẹ́rẹ́ ẹ̀ńsógun out of Islam o lè gbára lé Allah àwọn tó ń gbára lé gbòógì
o lè gbára lé aláàkó tó ń gbára lọ́pọ̀lọ́ ọ̀wá lọ lè kógun sínú pólíbáàgì látọjà Agége ọ̀wá rìn ká wọn ní wọ́n lè ra èròjà ní out of Islam. bọ́ọ̀bá sẹ̀sìn bó sì sin ọjà mà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹni tó lọ lè jọyìn àwọn olóòṣà tí wọ́n jọ ń sọdún ìbílẹ̀ OPC kìí ṣe mùsùlùmí o bàbá lọ́wọ́ ṣáájú òun fún yín kò nírun o nítorí òun ẹni tí ò nírun ẹ̀ sì lè kírun ní lẹ́yìn rẹ̀ ẹni tí ń wọṣẹ́ ẹni tí ń da yẹ̀pẹ̀ lẹ̀ tí ń wọṣẹ́ ẹni tí ń ju nǹkan lẹ̀ ń dọ̀pẹ̀lẹ̀ tó lọ́wọ́ alájẹ́ àwòrán kìí ṣe ẹ̀sìn o. ẹni tí ń sọ̀gùn pípé kínní ni àbàyè lónìí ọ̀jẹ́ agbára náà ni wọ́n sì darí ìlú òkè ni bàbá yẹn gbóná bàbá tó fẹ́ sọ ọdún lọ́wọ́ wàláhì olùsìn ni inú owó ló ti lọ lé bá bàbá lówó ni bóun bá lóògùn owó ìsèpọ̀mọ rẹ̀ kọ́mọ rẹ̀ ọmọ tamátò kọ́mọ rẹ̀ ọmọ lọ́lú èbó kókó nílé àbẹ̀rẹ̀ wọn ni ilé tó dùn pa wọn bẹ̀ yọ wá gba 10,000 lọ́wọ́ rẹ̀ yọ máa jó bàbá olówó ẹjọ́ sọ̀yìn dolówó nù ìwọ gan lọ fẹ́ sọ́ dolówó ìwọ tó fẹ́ sọ́gun owó lọ́dọ̀ owó tiẹ̀ ní òfin bàṣírí tààrẹ̀ yọ máa wá pọ̀fọ̀ akíndanidání ẹ lọ lè pe àwọn akíndíndìrín wá o àṣírí ń bẹnu ayé tá lórí yìí jama téèyàn bá lọ lè di Islam ẹ̀ mú tó bá rìn rábàràbà tí màláyíkà akúbà fèrè ṣẹ́jú máa la pé wọ́n lásìkò tó ó sì òfò ayé kan tó wà lọ́wọ́ yìí ò ní wá mi mà tó bá ti lọ ẹlòmíì lókùn tí ń bọ̀ wọ́n ti parí tiẹ̀ nu ọlọ́mọdé parí bí o ṣe dá o ayọ́mọ̀ ayá wa nínú ẹ̀sìn Islam ọlọ́ni wa ma kafara Sulaiman ọlọ́ni anabi Sulaiman kì í ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn èso àlìjànú àwọn ní kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn àlìjànú yẹn ni wọ́n máa ń kọ́ àwọn ológun lóògùn Suratul Baqara rọ gbogbo òṣòro ayé rẹ̀ kò síwájú ẹni tó dá ọ bí mọ́tò bá bàjẹ́ á pè mẹkáníkì báṣọ bá ya á pè télọ̀ bílí bá ń jò á pè kápẹ́ńtà bí wáyà ò bá ṣiṣẹ́ nínú ilé mọ́ á pè ẹlẹ́tíríṣà bí nǹkan kan máa ń dàrú nínú ayé rẹ̀ ọba tó dá ọ ló pè tọrọ òun ló tò síbẹ̀. alikafirun àwọn kèfèrí talabu mina rasul an yartadda wọ́n ní dìde wọ́n ní àwọn fẹ́ lè bá Muhammad sallallahu alaihi wa sallam àwọn fẹ́ kó wọn náà kó nẹ́sì wọ́n sì lọ lóòótọ́ àwọn Quraysh nígbà àwọn lọ́dọ̀ ànábì wọ́n ní wọn Muhammad ta'budu alihatana sanatan Allata wal Uzza wa na'budu ilahaka sana kí ló dé tó jẹ́ a máa ṣe gbogbo ẹ̀ papọ̀ ká sin aláàrẹ kọ́dún kan àmọ̀ wọ mọ́sálásí gbogbo wa pẹ̀lú lẹ́kẹ́ ọ̀run wa àtìtọ́wọ́ yẹn pẹ̀lú gbogbo àwọn oyè tá a ti jẹ́ nínú àwọn yẹn a máa wá mọ́sálásí a kírun fọ́dún kan tiwa náà wá bá wa darapọ̀ lọ́dọ̀ tiwa náà fọ́dún kan ẹ lè wo tafsir Ibn Kathir tafsir àwọn afáàgbà yẹn tí n sọ yẹ bá mẹ́. anabi ni qala hatta anzura ma ya'ti min 'indi rabbi faja'a al-wahy ẹsẹ sọ̀rọ̀ fún mi díẹ̀ rasulu sọ fún wa pé no rasulu ní ẹsẹ sọ̀rọ̀ fún mi díẹ̀ mo mọ̀ pé ọ̀dà o àmọ́ mo gbàgbọ́ lọ́wọ́ bá mi ò ní dákẹ́lé ọ̀rọ̀ yìí pọ̀kọ́ ní Jibril ló bá yọ lọ́ọ̀kan ó ní ọ Muhammad ọlọ́wọ́ wá ní kí n sọ fún ọ pé kọ́ sọ fún wọn qul ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí o ẹ̀yin aláwọ̀ ẹ̀yin lọ́pẹ̀lẹ̀ o káfírún la a'budu ma ta'budun intensi èmi ò ní dọ́dọ̀ yín láyé o wala antum a'biduna ma a'budu ẹ̀yin ló sì ní sí tèmi wala ana a'bidun ma a'badtum èmi ò ní sí intensi láyé wala antum abiduna ma a'bud ẹ̀yin náà ní sí tèmi a lè sìn ẹ̀sìn náà papọ̀
lakum dinukum Allahu akbar lakum dinukum ẹ máa ṣe ti lọ́tọ̀ waliya din ẹsẹ̀ tèmi náà á máa ṣe tiwa náà lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lálọ́ o lè joyè mọ́sálásí kò tún lè joyè nínú wọn ti ń múlẹ̀ òdodo Islam yẹn o lè máa kó ń ferí kalẹ̀ alájí àkó lè wẹgbẹ́ awo o ti dà á pọ̀ àwọn làákà kùrìsì ká tó sùn àwọn a máa fi nǹkan rárá wọn fi rajú ramú ká tó sùn lọ́dọ̀ tí wọ́n ní àwọn làwọn á ka láwùrọ̀ ọ̀làpọ̀tà ìlàbìlà ọgọ́rùn kan tọ́nà òfin sí fún yàn tó sọ àṣìṣe àfihàn láì púpọ̀ tó rówó gbígbà tó gbé ó sì jáde báwọn tí wọ́n bá ń wọ́wọ́ àṣejẹ ni wọ́n máa ń ṣe àwọn máa ń lọ mọ́sálásí àwọn máa ń lọ ní ìgbàlẹ̀ àwọn sọdún léyà àti ìdì ọdún àwẹ̀ àwọn sọdún òkun ọdún agẹmọ kí ni mùsùlùmí wọ́n bẹ̀ wọ́n ti làlàsí yín láàrin lakum dinukum waliya din tó o bá ti darapọ̀ mọ́ wọn àbọ̀ wà lọ́dọ̀ wa òun lè gba nǹkan kan lọ́dọ̀ wọn onígbàgbọ́ ní agbára ọ̀dọ̀ wọn ni o nílẹ̀ Yorùbá àwọn àfa àwọn wádà méjì papọ̀ yóò máa kírun yóò máa ṣe wáàsí yóò sì máa sọ pé òun fà yín lọ́dọ̀ Ọlọ́run òun náà ni ó tún máa ní ẹ̀rí mi lé nígbà wa délé wọn ní ṣe ẹ lágbára pàǹgbá kan odidi pàǹgbá ẹ máa dágbẹ̀bẹ̀ kí ni wọ́n pè lẹ́kọ̀ọ́ pẹ́pẹ́yẹ kan pẹ́pẹ́yẹ rọ pẹ́pẹ́yẹ èyí wọn náà pè ń pàǹgbá ọ̀pẹ̀bẹ odidi kan ọ̀gá yìí méje mo wọ́n lọ ṣe jẹ́ we believe that you have Quran Yasin labawa suratul Kahfi lawawa Ali Imran lawawa àdúrà Ànábì tó fi ilẹ̀ pẹpẹ Ànábì pẹpẹ ọ̀rọ̀ Ànábì la fẹ́ kẹ́ tú jáde kẹ́ fún wa kéèkó sì yanjú má dàá pọ̀ bàbá ti dàá pọ̀ you are out of Islam you are out of Islam ẹ̀yìn máa yá wa nínú ẹ̀sìn wa al-kuffar nígbà wọn ṣe yẹn tán tí wọ́n gbọ́ yẹn tán wọ́n ní tó o ti kéde o ó ní kálukú wọn ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o wọ́n tún wá ń yan àwọn kan pé ẹ lọ lè bá kí wọ́n lọ́ka Ànábì ó ṣe yín jẹ̀má wọ́n lè kó kúrò nínú Islam wọ́n máa pressurize wọn náà níbi iṣẹ́ nínú family nínú ẹbí wọ́n ní ọyọ́ kó ti dá fún ọdún báyìí lọ kọ̀dá fún náà tó nǹkan o wọ́n wá lè bá Ànábì wọn ní àáfọ̀ ọlọ́lá àáfọ̀ ọjọba àáfọ̀ ní àwọn obìnrin tó dáa tó máa fi gbádùn àní má sọ ń tọ́ ń sọ mọ́ Ànábì wa sọ kẹlima kan kẹlimatun shaja Ànábì ni wallah mo fi aláàmì tí mo ń sìn yẹn mo fi búra law wada'u shamsa fi yamini kẹ́lọ́ lè sọ̀rọ̀ kalẹ̀ bó ṣe gbóná tó yẹ kẹ́sì gbé sí èjìká mi ọ̀tún wal qamara fi yasari kẹ́ sọ̀rọ̀ àwọ̀ kalẹ̀ bó ṣe tóbi tó yẹ kẹ́ gbé sí èjìká mi òsì kọ́ máa jómi báyìí ma taraktu hadha al-amr I will never leave this religion ẹ̀sìn yóò mú ní filẹ̀ láyéláyé ìpinnu nìyẹn jẹ máa ó pinnu inú Islam ìpè ìjọ ẹ̀rín níjọ ẹkún inú Islam náà lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-murtad ẹni tá a pè ní ẹni tó ti kó ma tó ti kó inú Islam wọ́n ma tanassara wa taraka al-Islam òun lẹ́ni tọ́lọ̀ ní ẹ̀sìn nasara àbí ẹ̀sìn yahudi alala amala ní Quran ni on innal ladhina kafaru min ahli al-kitabi ọlọ́run bá ní àwọn tá a fún tírà síwájú yẹn nínú àwọn wọlé fún tírà síwájú Jew and Christians ọlọ́run bá ní wal mushrikin àti àwọn ògbóntarìgì nínú ẹbọ fi nari jahannama ọlọ́run bá ní ọmọ náà ni wọ́n jahannama sì ní iná tí wọ́n wọ́ khalidina fiha wọ́n pẹ́ńbẹ̀ gbé ẹnìkan ò ní yọ wọ́n ulaika hum sharrul bariya torí ní ibú ni wọ́n aláàlọ́sọ bẹ́ẹ̀ sharrul bariya innal ladhina amanu àwọn tó bá ní gbàgbọ́ ní Ọlọ́run bá nínú Islam wa amilu salihati tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ulaika hum khairul bariya àwọn lẹ́ni rẹ̀ chapter 98 verse 6 to 7
kí lọ́lọ́run ṣe láàrin ẹ̀jẹ̀ mọ́ ọlọ́run pín lọ́tọ̀ọ̀tọ̀ olóòṣà àti gbogbo àwọn tó kù ọlọ́run dé kílẹ̀ àwọn asikin kèfèrí ọlọ́run wá ní àwọn tá a nígbàgbọ́ tá à ń ṣiṣẹ́ rí ó dé kílẹ̀ àwọn apá wọn ní olùgbàgbọ́ òdodo ọlẹ́ni ibú làwọn ọlẹ́ni eré làwọn bó ọlẹ́ni eré sí wọn ń kó láàrin àwọn ẹni eré tí ń lè dọ́yìn àwọn ẹni ibú kìí sí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ rárá o ọ̀rọ̀ ridda hukumu ridda ti fi dunya wal akhirah ẹni bá wá ṣerú ẹ̀ tó ká dìde tó ní salamu alaikum ayé ẹjọ́ mi láti ní lọ èmi ò wá mọ́ṣáláṣí máa o èsì kírun fọlọ́ máa o òrìṣà ní màá lè fẹ́rí kanlẹ̀ fún báyìí sáàmà owó náà jẹ́ wọn ọlọ́run òwò náà èyàn kàdé lọ́kàn ní òun ò jẹ́ Ibrahim wọn o Clinton lòún jẹ́ gbọ́ lórí òun ti kú nínú ẹ̀sìn yìí lábẹ́ ìjọba ṣẹ̀ríà kálá àwọn ẹlẹ́kọ̀ọ́ fọ́nkàbí lábẹ́ ìjọba ṣẹ̀ríà kìí sí lábẹ́ ìjọba democracy freedom of religion bàbá ọ̀gbọ́dọ̀ na ọmọ nítorí pé ń sẹ̀sìn mí yọ wẹ̀wọ̀n wọ́n nítorí pé freedom of religion kálukú sí ní tọ́ba sí kíni ní tọ́ba wò lábẹ́ ìjọba ṣẹ̀ríà tí wọ́n ti ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹni tọ́ba ti lóhùn sí ìsìláàmù mọ́ àdìsí ó wà nínú al-Bukhari àdìsí 3017 3017 ẹ̀rọ lè wò ẹgbọ́gbù rẹ̀ mẹ́ ẹba nínú fọ́nà 3017 Ànábì ní man baddala dina ẹni bá change ẹ̀sìn tó lóhùn sí ìsìláàmù faqtuluhu Allahu akbar faqtuluhu ẹmu sí yàrá ẹni ó túbá fún ìjọ mẹ́ta kẹma fún ní búrẹ́dì gan àfáà ní ká máa fún bí ọba ṣe búrẹ́dì ní wọn fún lóúnjẹ àwọn búrẹ́dì gan wọn rẹ̀ kọ́ mẹ́rin lẹ́yìn ìjọ kẹta ẹ máa lọ lè bá dojúmọ́ ń gbọ́ òṣè Ìsìlámù wa Ọlọ́run òṣè mọ́ ìjọ kejì ìjọ kẹta tó bá di àṣùbà ìjọ kẹrin ẹmu jáde faqtuluhu ẹmu kó láyé hadithun sahihun hadith tó ní àlàáfíà tí ó sì tọ́ta tó lábẹ́ ìjọba ṣẹ̀ríà kì í wá ṣe bàbá ní ọ̀wá mọ́mẹ́ àbí ẹ̀gbọ́n ní ó mú àbúrò rẹ̀ tí wọ́n ti mú kọ́ńtò dínkù wọ́n mú sínú yàrá yẹn wọ́n kọ́kọ́ gbé lọlé ẹjọ́ ṣẹ̀ríà náà àwọn adájọ́ béèrè sí ìrì ọ̀dàrú ṣé èdè kó mutí ṣé èdè kó níṣòro ṣé èdè kó wọ́n jẹ́ ń pa tọ́ba ní nǹkan kan oṣù ń wà lóhùn oṣù mọ́ òun ti dọ̀ta yín láti nílọ lẹ́bẹ̀ ìjọba ṣẹ̀ríà Ọlọ́run ọba wa nílùú tán practice ṣẹ̀ríà Ọlọ́run faqtuluhu Ànábì ní ẹmu kò láyé why nítorí pé kò wúlò fọlọ́run ọba mọ́ but káfíìrì original kèfèrí kiriyọ òun free commerce ẹ̀sìn àbígbà tí Ọlọ́run sọ ayáǹsì lakum dinukum waliya din sọlọ́ ọba ní ẹlẹ́wọ̀n kọlù sọlọ́ ní ẹgbà wọn kárùkọ́ ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀ bọ̀tẹ́ lè yàtọ̀ eléyìí kú ọmọ ẹ̀sìn alákọ̀ọ́kọ́ ni pé ó ti dìṣòro fún society Islam yẹn gbogbo àṣírí yín tẹ́ tíjọ́ mà gbogbo ibi ẹ máa ń lọ gbogbo àwọn kàlẹ́ndà yín tẹ́ fẹ́ ṣe lọ́dún gbogbo àwọn strategy yín ibi ẹ fẹ́ ó ti bọ́ sọ́wọ́ ọ̀tá gbígbà tẹ́ pọ̀ta yín ni tẹ́ bá pa kò sí ní tẹ́ ń ṣe mọ́ àmọ́ tá a bá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà bí irú Nàìjíríà báyìí àáfin ilẹ̀ kọlọ̀lẹ̀ pàdé tọ̀run yọ máa lọ jẹ́jẹ́ rẹ̀ máa mú yàn jáde máa bá yàn o lábẹ́ ìjọba Jonathan o níta fi sọ àdéhùn yìí ni pé ká lè mọ̀ pé kúrò ní ìsìláàmù yìí sí àwàdà kúrò ní ìsìláàmù kúrò láyé nínú òfin Ọlọ́run bọ̀dẹ̀kẹ̀ fèrè tí ń sẹ̀sìn tiẹ̀ tí o bá wájà nasara tí o ní kó wọ́n bí sílẹ̀ yìí kó wọ́n máa ṣe tiẹ̀ lọ la ikraha fi din àyíjẹ́ yẹn bá wá sínú ẹ̀sìn. ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa ọba ní ọ̀pàṣẹ ìpè ẹ̀lẹ́pà adájọ́ àgbà pẹ̀lú ìkúnlọ́wọ́ pírẹsidẹ́ǹtì fẹ́rẹ̀ pé process yẹn ó gùn gan ẹnìkan lè dá execute òfin yẹn àfi pẹ̀lú ìjọba ṣẹ̀ríà látòkè
ló fi jẹ́ pé ẹlẹ́rọ ọmọ Saudi Arabia kan kí wọ́n ní jọ́ọ̀nù ó lè pàdé ẹ̀ láyé ó lè wọṣọ jọ́ọ̀nù ó lè wọṣọ léèbó àmọ́ òun gan fún rẹ̀ òun ò bí dáa kọjá jọ́ọ̀nù sàárè ni ó ti máa lọ lè jọ́ọ̀nù lókù. ọ̀rọ̀ akóòlù ẹ̀sìn ọkọjá pé of course bàbá adáde tèmi gan was not a Muslim wọn yẹn ti kàwé bó ṣe jẹ́ ànámà ti kàwé kò dá kankan mà ní àsàlátù ní sára kò gbọ́ nǹkan kan yé ní òsì yóò mọ wá wúra báyìí ọmọ rẹ̀ ó sì máa wọná lọ yóò sì máa rẹ́rìn yóò tó máa so igi yóò tó máa bọ àwọn afá pé tọ́ aṣọ fún ọjọ́ ní jọ yẹn ló ń fẹ́fẹ́ tọ́ ọlọ́run lẹ́ni tí ò sínú ìsìlámù lè wọná só lè gbà kí náà stóòfù ojú ọmọ yẹn àbí náà iron ọwọ́ ayájú lẹ́yìn náà ọ̀run lọ́dẹ jó ọwọ́ dẹ̀tì ilẹ̀ ń padà bọ̀ wábẹ̀ afẹ́ ìdíbẹ̀ kọ́lọ́ mọ́sá ìsànú wa ẹ̀yìn máa yá wa nínú ẹ̀sìn wa ṣẹlẹ̀ àwọn kèfèrí àtàwọn nàṣàrà kiriyó àtàwọn kèfèrí hánà kálukọ́ máa tẹ̀sán ẹ̀ ní ó ní dọ́dọ̀ wọn ànábì ń bẹ Mákà kèfèrí ń bẹ ànábì náà ń bẹ kálukú ń ṣẹ̀sìn ẹ̀ ànábì dé Madina Yahudi ń bẹ kèfèrí ń bẹ kálukú ń ṣẹ̀sìn ẹ̀ kálukú ń ṣe kiri jama kálukú ń ṣẹ̀sìn rẹ̀ Ọlọ́hun bá ní la yanhakumullahu anil ladina yuqatilukum fid din Ọlọ́hun bá ní àwọn tí wọ́n bá yín jà nínú àwọn tí ìṣẹ̀lẹ̀sìn yín walam yukhrijukum min diyarikum tí wọn ò sì lè yín jáde kó nínú ilé yín wọn gbógun tì yín an tabarruhum ẹ ṣe dáadáa sí wọn baba John ìyá sẹlẹ babaláwo baba ọlọpẹlẹ tí ọba ti lóhùn ọba yín jà tí ó sì lè yín kó nínú ilé yín ẹ má bàjẹ́ o ọlọ́dún sọ bẹ́ẹ̀ o wọ́n tó kù sí tu ìrẹ́ yìí ẹ ṣe déédéé pẹ̀lú wọn ẹbùn wọn kan ṣàǹbá ṣàlàyé òkúkù nìjáàrí lánàá ìwọ àwọn nípa wa bóyá ń ṣẹ̀ṣẹ̀ àbí kò ṣẹ̀ṣẹ̀ ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ wọn ní kó gbàsílámù kọ́ ọmọ wa máa bá wọn tí ì ṣe mùsùlùmí jà nítorí pé wọn ò ṣẹ̀ṣẹ̀ irọ́ lakum dinukum lọ́lọ́run pẹ̀lú yẹ̀dí ó pè é ní tó bá gbọ́ pé ọba sì gbọ́ òfìlẹ̀ àmẹ́ni tó kú ònú ẹ̀sìn wa tọ́fẹ́ lọ lè di ara wọn lábẹ́ ìjọba ṣẹ̀ríà ètò wọ́n ṣe fún mọ́sọ́ fún yín ṣẹ̀rí tàbá wá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà àwà fílẹ̀ yóò wá lọ lè pàdé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì mà dájọ́ ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ ní Quran chapter 2 verse 217 Ọlọ́run bá ní wa man yartadid minkum an dinihi ẹni bá pẹ̀sì tí tó lóun ọ̀sẹ̀ Ìsìlámù máa fayamut ó sì kú lérí ẹ̀ bẹ́ẹ̀ wa huwa kafirun ọlọ́dẹ kílíà ọlọ́dẹ kèfèrí ni fa ulaika habitati a'maluhum fid dunya wal akhirah gbogbo tó fọwọ́ rẹ̀ sí láyé lóore gbogbo tó fi sin láwọn ọba kó tó di kèfèrí gbogbo wàhálà tó ṣe nú ẹ̀sìn gbogbo wàhálà tó ṣe nú ayé habitati ọlọ́run ní gbogbo ẹ̀ ti bàjẹ́ wal akhirah èyí tó ṣe sọ́dọ̀ ọlọ́run lọ́run tó ló wọn lọ lè bá kó tó di ntọ́dà yìí habitati òun náà ti bàjẹ́ lọ́run. wa ulaika ashabun nari ọmọ nani hum fiha khalidun yóò wọnú nágbàl kìyàmà kò ní jáde mọ́ iná ọlọ́run kọjá bẹ́ẹ̀ wọ́n ní qa'ruha ba'idun wọ́n gbé iná bíi kànga tó fẹ̀ wọ́n ní tí wọ́n bá ju èèyàn síbẹ̀ ibi tí ó jìnde tá a bá ju ọmọ tuntun bẹ̀ yóò sì máa lọ ọdún kìíní yóò sì máa lọ ọdún kejì yóò sì máa lọ ọdún kẹta yìí sì ń lọ ọdún kẹrin yìí sì ń lọ ọdún karùn-ún títí tí ó fi hewu lérí tí ó fi dàbí 80 years. alo lè tẹ́rì sí yẹn bí ṣe ń lọ náà pẹ̀lú iná ńlá ni ó bá wa sọ̀kalẹ̀ tán gba lẹ́yìn 80 years yóò ti dàgbà kó ti débẹ̀ kálábà jọ ọmọ tuntun síbẹ̀ táwọn afáàfin sàpèjú rẹ̀ qa'ruha ba'idun
ọwọ́ adákẹ́ ìyàwó rẹ̀ wá kú lé wálé wọ̀sùdánà wálé ọwọ́ ká ọmọ rẹ̀ lọ chọ́ọ̀chì ọwọ́ yanú lẹ̀ ọ lẹ́yìn mọ́ ẹ̀yìn rẹ̀ ti dà ká má sọ kàlùkù. wọ́n wá ń sọ pé òun ti join APC àbúrò ẹgbẹ́ òdà pé OPC òun ṣẹgbẹ́ onípàwọ́ ọwọ́ wòran. Chapter 2 verse 217 ẹlò lè kàn lébẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa a'maluhu fil Islam habitat ọlọ́run nílá yìí ní ashrakta tí ìlànà mi bá ṣe bọ́ tọba tó mú kàn mí ma lọ́dọ̀ àwọn tọ̀hún la yahbatanna amaluka gbogbo sẹ́ẹ̀rí tó ṣe ọlọ́run sì ba gbogbo ẹ̀ jẹ́ wala takunanna minal khasirin ọ̀ padà wá bára rẹ̀ láàrin àwọn tó ṣòfò anabi lọ́lọ́run dájú kọ bẹ́ẹ̀ nígbà Ọlọ́run dájú kọ anabi kí wọ́n á nìwọ́ má mú kan má kan o fi kándù pupa lẹ̀ fáwọn ṣẹlẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ sàdúrà ọwọ́ atan kándù pupa ọwọ́ ẹ̀jẹ̀kọ́ sàárín rẹ̀ wọ́n ní yálà tí yálà tí yálà tí sáwà máa ń tanná sí abọ́ná làwọn mọ̀júúsí làwọn kò sí nínú ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ẹ má bọ́ọ̀rọ̀ anything lọ́dọ̀ wọn má gbà para má gbà yìí tó fi rárá má gbà yìí tó wẹ̀ má gbà yìí tó fọwọ́ fi wọ́n lẹ̀ pẹ̀lú gbogbo jàǹkáwọ̀ wọn àdúrà nìkan lágbára tiẹ̀ bọ́ bá sì níbà kọjá ewé efirin ewé mangoro bọ́ bá ní jẹ̀díjẹ̀dí kọjá ewé efirin agúnmọ́ba ẹ̀tọ́ nìyẹn iye ṣèwọ̀ àwa àti kèbèrè lájọ́ ní sẹ́yìn ká tó máa fa àwọn ewé yìí ká máa fi sóògùn sọ ká máa fi sóògùn owó ká máa fi sóògùn afẹ́ ga àwọn kèfèrí nìkan wọ́n nìyẹn àdúrà làwọn máa fi yanjú ẹ̀ nígbà náà bí n lọ bí kánjọ́ kan ọba àwọn kèfèrí tí wọ́n fi àwọn ìdá àwọn tí wọ́n fi kọ́ igi àràbà kan wọ́n pè ní data and wat wọ́n ní ij'al lana data and wat kama lahum data and wat ìwọ ànábì kí ló dé tí wọ́n fáwa náà ní agbára kan tí ó jẹ́ igi bí eléyìí náà táwọn náà fi dàtí wa náà kọ́ bẹ́ẹ̀ kó lè bá gbàgbára anabi ni Allahu akbar èsì tá anabi fọdù anabi lọ́lọ́run kọjá bẹ́ẹ̀ àdúrà kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣàdúrà táwọn màláíkà ọmọ bá yín jà tẹ̀lé rí wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹni bá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam la yugassal ẹni wẹ̀ wala yusalla alayhi ẹni kírun sí la ẹ kàn fa sọ tó kú síbẹ̀ náà ẹ bí yí ẹ lè gbin ní kòtò kọ́ mọ́ bá wọn wala yuqbar fi maqabiri muslimin ẹni sin sí sàárè àwọn mùsùlùmí ẹ gbé lọ bí sàárè àwọn yòókù rẹ̀ ẹni jòjò kó ti mùsùlùmí gan wala yuzawwaj ẹnìkan ló wọ̀ ọ̀sẹ̀ sí mọ́ ẹ wá ní ọmọbìnrin yìí mùsùlùmí Fatima Kawthara Aisha òun lè fẹ́ fi fún ọwọ́ àjòkólẹ̀ ń jọ kó ma àbí níjọ́ ìyàwó ọwọ́ àjòkólẹ̀ ń jọ ìyàwó àwọn àbáwọn pé John ókìnnà yóò kì ní ti ń kì ó náà ló kí débẹ̀ ẹ̀ tún láwà nílé irú wọn ni pé ẹ̀yẹ sáàbọ̀ ọlọ́mọ ẹ sì fẹ́ torí tẹ́ jẹ ẹ sì fẹ́ mọ́kàn nù yín ẹ fẹ́ lè sọ sínú náà àwọn táwọn yìí gbọ́n púpọ̀ jẹ̀mọ́ bàbá kan bẹ lọ́gbà náà bàbá wa ọ̀kan sì tàn wọ́n ó sì wá ó ní òun oníkọ́mọ́sẹ̀ sí ọ kọ́dà àwọn ti sanwó mọ́kà rẹ̀ ọdún ó sì sáré tọ́ arábìnrin sì lọ mọ́kà bó ti darí mọ́kà dé ní ọba borí mọ́ alájà kí ló dé lọ́ba ní ọkọ òun sọ pé wọ́n ń pè òun nílé ìjọsìn wípé wá ìtọ́jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ wá sílé ìjọsìn táwọn fámìlì yìí ò ní wá sẹ́yìn ló ń darí ẹbí ni àbíyàwó yìí ń darí ẹsikísì tó múlẹ̀ náà wípé ó ń dójú tì wọ́n ní church ẹni tá a wí ọmọ aláàjì ni aláàjà lòun náà ọ̀pọ̀lọpọ̀ kú sínú ẹ̀sìn dáwí náà ọmọ yẹn ò ní rárẹ̀ òun àti bàbá rẹ̀ mùsùlùmí bàbá rẹ̀ wá gbìyànjú bàbá rẹ̀ gbìyànjú bàbá náà padà wá kú sẹ́ra àwọn méjèèjì ò ní pàdé mọ́ bàbá ńlá lè jẹ́ náà bí ìdínlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run náà sábò wọlé àṣìbò àrùbẹ́ ọmọ ńlọ́bọ̀
ìlọ́nu ná sẹ́ni tí ń lọ́nu ná àti ẹni tó lálẹ́ jẹ́nà wọn máa ń pàdé bẹ́ẹ̀ nìkan ọba ti ṣe Islam nínú ẹbí nínú ọmọ nínú ará bẹ́ẹ̀ nìkan bá ti dákẹ́ nínú yín ẹ̀ tó pàdé má kò síbi tẹ́ ti pàdé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wàlá tún kí wọ́n lè mọ̀ ṣìrìkì ẹ má lajú lẹ̀ ẹ má fún àwọn tí ìṣẹ̀lẹ̀ sì ní ọmọ yẹn obìnrin kan fi ṣèyàwó àti àyùmínú títí tí wọ́n fi gbà Islam tó bá gbà Islam tí wọ́n dẹ̀ ń ṣe ẹsẹ̀ wá fún wọn wala abudun mu'minun ọlọ́wọ́n bá ní ẹni tí ò ní kankan lọ́wọ́ bí ẹrú tó bá jẹ́ olùgbàdo tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo khairun min mushrikin ọlọ́lá lọ́dọ̀ ọlọ́dún ọlẹ́bọ̀ yìí lọ walau ajabakum ìbá àjẹ owó tó ní àti ilé tó ní àti ipò rẹ̀ ọ̀ ẹ̀ńtáìsì ọjọ́ yìí lójú ulaika yad'una ila an-nar ọlọ́wọ́n bá nítorí àwọn pèpè sínú náà ni wallahu yad'u ila al-janna ọlọ́wọ́n bá pèpè sínú al-janna chapter 2 verse 221 níparí asbáàbò ridda àwọn nǹkan àwọn ní máa ń fà á tọ́pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí táàfin máa ń pé àṣẹ̀ṣẹ̀ ìsìláàmù máa pẹ́ sí mí là ń ṣe alákọ̀ọ́kọ́ waswasatu shaitan ìdánilérí irú shaitan tí ó kàn bẹ̀rẹ̀ sí máa ń kúrò ìròyìn sí lẹ́nu ẹ̀sìn tó ń sin náà láti jọ yìí ó yẹ kó ti dáa fún ó yẹ kó ti ṣe báyìí ó yẹ kó ti ṣe báyìí ṣé wọ́n lẹ́sìn ẹ̀sìn ògùn owó ni wọ́n pẹ̀sìn sá tó bá jẹ́ pé ògùn owó bá lẹ́sìn ṣé àbúrò yẹn rà lówó sọ́nà ọmọ wa tẹni tí wọ́n ń Islam ló sì Abraham bọ̀dà áwùd lówó sọ àbàdà àwọn méjèèjì ẹ̀sìn òdìtámì yóò dáa fún kò ní dáa fún ọ yóò máa wá kó ìròyìn eríṣiríṣi sájà náà ń dá lójú sínú ẹ̀ dá lójú wọ́n ṣẹlẹ̀ sáwọn sàábà wọ́n sì kú ònú sàábà wọ́n sì jẹ́ sàábà ọlọ́run sọ nù ayà ganu Qur'an al-Karim chapter 3 verse 176 to 177 ọlọ́run bá ní wala yahzunka alladhina yusari'una fil kufr ọlọ́run bá ní má jẹ́ ọba ọ̀nà jẹ́ o eré ànábì o ọ̀rọ̀ àwọn kan tí wọ́n máa sáré lọ nù gbalẹ̀ wọ́n máa sáré lọ́dọ̀ àwọn aláwo wọ́n máa sáré lọ́dọ̀ àwọn kèfèrí tí wọ́n ti kú o innahum lan yadurru Allaha shay'an wọn ò lè ní ọlọ́run láwọ kí kú nínú ẹ̀sìn ni kò sí gangan bọ́lọ́hún yuridu Allahu an yaj'ala lahum haddan fil akhirah ọlọ́run ọba ò fẹ́ kí wọ́n jèrè lọ́run ni àkọọ́lẹ̀ ẹbú ló ṣẹlẹ̀ mọ́ wọn lérí wa lahum adhabun adhim ìyà tó tóbi mẹ́lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n bá fi kú innal ladhina ishtaraw al-kufra bil iman gbogbo àwọn tí wọ́n ra kèfèrí pẹ̀lú iman wọ́n ta iman wọ́n fi ra kèfèrí wọ́n fi islam lẹ̀ la yadurru Allaha shay'an ọlọ́run tó lè pété ọlọ́run ní ò ní kankan tí wọ́n ṣe fọlọ́run wa lahum adhabun alim ìyà tí máa ń roni tí ta ni ń bẹ lọ́dọ̀ ọlọ́run dè wọ́n bọ́mọ rẹ bá gbé àpò ráìsì wá àtẹ̀rànléyà tó ní bàbá ẹ fi gbààwẹ̀ ẹ fi ṣẹran ẹ fi ṣẹléyà tí ó sì kírun má gbà lọ́wọ́ ẹ o ọ sọ fún ní pẹ́tọ̀ gbé àpò ráìsì ẹ sẹ́yìn mọ́tò rẹ kó o sì gbé àgbò rẹ sẹ́yìn mọ́tò rẹ padà kọ́ ọ wá kú níwájú mi báyìí tó o bá padà sínú ẹ̀sìn yìí àní rẹ bàbá dáadáa nù àwọn bàbá oníjẹkújẹ igi tí nǹkan kò yéwu náà tẹ́lẹ̀ àní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn ló ṣe kí ni lọ́yàtọ̀ọ̀tọ̀ ta ni ó sin lọ́run kan náà àwọn àlùfáà àwọn ọmọ ní alákọ̀ọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì àlìjáàlù bidinillah ẹni tẹ́sí òye tẹ́lẹ̀ náà ní kú mẹ́ ẹni gbà tó wà ní ẹ̀sìn náà tẹ́lẹ̀ ẹni ó sàlàyé kọ̀bùlé ẹni ó sàlàyé bàdí ẹni ó ka àdúrà tá a máa ń ká àtàwọn fẹ́ wọ tọ́lẹ́tì ẹni kọ́ ka àdúrà tá a máa ń ká àtàwọn fẹ́ wọlé mọ́sálásí ẹni kọ́ sọ tá a kàkà tó sùn olódò náà ní tẹ́lẹ̀ nínú Islam àyèmọ̀kan nígbà tí ò rí ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ulama tó ti jẹ́ pé àwọn ulama àwọn àlùfẹ́ẹ̀sì wọn ní sẹ́ẹ̀ṣe ìjókòó ọjọ́ jimá ìjókòó ọjọ́ Sunday ìjókòó public ẹ̀sọ̀ nínú Ramadan kájà àwọn èèyàn máa ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn káṣí má sọ ẹ́ lérí ká máa gbé tírà síwájú ká máa tún tó wà ní tírà ní mùsùlùmí ó sì mọ̀ pé eléyìí kọjá táwọn fi ń ṣeré
ẹ kàn láwọn èèyàn yọ kàn wá pé òun ọmọ ìmáàmù yọ wà ní dáàdi wọn lọ kọ́mọ́síláṣí ní 1972 nílùú Ìjẹ̀bú sítórì nìyẹn ó jẹ́ mùsùlùmí máa ń tiẹ̀ mí ni ẹ̀mí mi ṣe wáyé o gbogbo ẹni mo ní lára o ìyá bàbá mi kíní kan ní bàbá ìyá o ẹ wo sítórì ọ̀rọ̀ òye kótó kó ní Ìsìlámù tẹ́lẹ̀ èyí tó wá burú jáì ni wọ́n á ní obìnrin ọ̀lẹ́sìn ẹgbẹ́ obìnrin ọ̀lẹ́sìn wa ma khalaqtul jinna wal insa ọlọ́run ní àtàjànú àtẹ̀yàn ìdá wọn fún kankan illa liya'budun àbí ká wá sìn mí sóbìnrin òsínú èèyàn was-saa'imina was-saa'imati tó wà náà al-Qur'an wal-hafidhina furujahum wal-hafidhati ọwọ́ náà Qur'an wal-muslimuna wal-muslimati ọwọ́ náà Qur'an man kana li mu'minin wala mu'mina ọlọ́run bá ní kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo ọkùnrin àti olùgbàgbọ́ òdodo obìnrin tọ́lọ́run bá ti dájọ́ àbíkọ́sọ wọlé ìyàwó Khadija kíni obìnrin ìyàwó Aisha ńkọ́ obìnrin Suratul Nisa kéèyàn ọba wọn máa orí rò rí bá wọn àyèmàkà yìí wọn làwọn àfa àlàkàkù lẹ ká máa la òdodo mọ́lẹ̀ àrísìkí wa òṣìlọ́wọ́ wọn ọ̀dọ̀ ọlọ́run àrísìkí wa bẹ́ẹ̀ bá ti ń fọ òdodo mọ́lẹ̀ àwọn jàmá ọmọ abẹ̀rù ọlọ́run ò ní ní ṣòro àyíní bẹ̀rù ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ṣòro tí ń tẹ́lẹ̀ àdánwò ọlọ́run. lẹ́yìn náà zawajul kafirina wal kafira kálẹ̀ lè fẹ́ kiri yóò wálé ká máa wá pé mọ lọ́ọ̀fù ẹ̀ ni bó ṣe wáyé òun náà lọ́ọ̀fù mi ó sì lọ́wọ́ ọ̀sẹ̀sìn rẹ̀ ọdún náà yà ń bẹ́ẹ̀ nù Kùránì tí wọ́n máa ń lọ́ mọ́ra wọn wal-muhsanatu mina alladhina utul kitab hillun lakum ọlọ́run bá ní àwọn tí wọ́n yẹsà sẹ́wọ́n nú àwọn Christians àti Jew you can marry them o lè fẹ́ wọn. àyà yẹn ó wà ní Kùránì chapter 5 verse 5 kọ́ jama mùsùlùmí ẹ̀yọ́ mọ̀ ya wọ́n ló bìnrin tí ò kírun máa ń lé tẹ́ bẹ́ẹ̀ tó lọ́wọ́ kí máa tó ní kíní kalẹ̀ wọ́n máa sẹ́nsìn wọ́n ní ká lé lọ ẹ̀yọ̀ǹda ẹ̀ lẹ́gbà tẹ́tí fẹ́jọ́ rẹ̀ sún gbogbo àwọn ẹbí àtàràtà òun ọ̀sán ṣe máa náà ni wọ́n nítorí pé yóò pèrè ibú àwọn ọmọ rẹ̀ nulẹ̀ wọ́n ní yọ̀ǹda ẹ̀ bọ́ọ̀bá kú wọ́n la gbogbo lẹ́sàárẹ̀ ẹ̀ lérí bọ́ọ̀bá ẹ̀ dákẹ́ pẹ́rẹ́ kò sí kílò aláwò àti kíní wọn máa ń kà alikabula lawo ni àwọn kọ́mọ jẹ́kúrò aláwọ̀ dojoojúmọ́ náà wọ́n kà káma kà gàmí náà àdúrà tá a ṣe fúnkù ní bá ọ nítorí ọmọ tó fílẹ̀ wọ́n ti sọ ọ́ di kíni wọ́n ti sọ ọ́ di ẹlẹ́sìn mi. ìgbọ̀tọ̀ ni pé wọ́n fún yín nígbà láàyè ipe èèyàn wà nù kan kò rí ẹni tí ó fẹ́ kò sì fẹ́ máa ṣe sìná ó sì rí jù àbí kírísítẹ̀n tó mára dúró torí pé kì í sún mọ́nàmọ́ná ó lè fi ṣèyàwó torí kí la fi ní kó fi ṣèyàwó ṣe bí torí kó lè bá pè sẹ́sìn ìwọ tí ẹ̀sìn òye tó ọlọ́lẹ̀ fẹ́ sáde táwọn ọmọ rẹ tí wọ́n fẹ́ lọ mọ́dásà tó ní fíìmù lọ́wọ́ fẹ́ kí wọ́n wò àwọn ọmọ rẹ fẹ́ lọ hálíkọ̀ ó ní lẹ́sìn lọ́wọ́ fẹ́ ká lọ torí òun ní target àwọn olóyìnbó máa ń sọ wọ́n ní the family pray together stay together ìròrí ọkọ àti ìyàwó gbọ́dọ̀ jọra wọn ìyàwó ni máa lọ ọ̀tún kọ́kọ́ máa lọ sí àwọn èèyàn dààmú èyí tó wá ga jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí aláwọn ń fẹ́ ẹlẹ́sìn mi yìí tí wọ́n wá fẹ́ tán ọkọ̀ síbò kan sọ̀rọ̀ gangan di kèfèrí èyí tó pọ̀ jù wọ́n tẹ̀sẹ̀ rò tó lẹ̀ tọ́ ọmọ tá a ká tabala jẹ̀ lóru tọ́ ọmọ tá a ká tabala làkàlà àwọn làkàlà ìyàwó ìwà ń sọ pé kọjá káwọn lọ́sọ̀dọ̀ pásítọ̀ ìwọ́tọ̀ dá gẹ́gẹ́ mọ̀tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ọwọ́ adébẹ̀ tó wá ní tò ẹ kọ́kọ́ gba kẹ́kẹ́ kan sáyé yín náà àwọn sì ní ọgbọ́n wọ́n sì ní ògùn lọ́wọ́ dáadáa tí ń jẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀sìn láàmú yẹn ṣe àwàdà ẹ̀sìn òpé méjì ọ̀kan lẹ̀sìn inna dina inda Allahi al-Islam nínú àwọn tí máa ń fà á tọ́ ọmọ fi máa ń yabọ̀ wọn láti òfin níṣẹ̀sìn máa tí ó yí padà nìkan mo lówó ju bàbá rẹ̀ lọ kí bàbá rẹ̀ wájú olójú kòkòrò bí rí yìí tó máa sọ lẹ́ẹ̀kan ni yọ gbàrà ẹ̀sìn wọlé lọ gbẹ̀rẹ̀ wọlé nítorí ìṣẹ́ yéé sì fọmọ yẹn lẹ́yìn máa lẹ̀ máa la àdètò asọ́fún ló ń gbẹ̀rẹ̀ lọ́wọ́
nínú ẹ̀ ní kẹ́yìn lè gbé ọmọ fún yàn kó bá wọn tọ́ ọlùdé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì yẹn máa ń mọ ọmọ rẹ lọ́dọ̀ ẹbí tí èso ẹlẹ́sìn rẹ tọ́wọ́ bá sì mú lọ ẹjọ́ lọ́ní ìwọ̀ ẹbí ń bẹ lọ́rùn nílò tọ́ ẹ kí wọn ẹ bá wọn jẹun ó ti yé ẹ sì bá bọ̀ wálé padà rọ̀ lẹ́ tọ́mọdé bá lé ọ̀sẹ̀ kan tẹ́ bá gbé fíìmù fún tọ́ba ìwòwò tán yọ̀ọ́ kàn délé ní ọmọ pé lórúkọ bàbá àwọn lórúkọ kìnìún kan kóhun tó jẹun ọ̀sọ́ ọmọ nù nìyẹn ó ti gbádùn aburú tó wà lọ́wọ́ tó láwọn fẹ́ràn aburú gan ìwòkú gbogbo aburú náà wà lọ́wọ́ wọn tọ́ba dé ọlídé mi yọ wà sọ fún pé ọlídé ti ń bọ̀ yìí ọ̀dọ̀ wọn kùn mo ti fẹ́ lò ọmọ tí lè ṣe ń bẹ̀ àwọn ọ̀sán ní ìfilẹ̀ ńlẹ̀ tẹ́wọ́n lọ lé ìjọsìn kí wọ́n tilẹ̀ kú mọ́ bó wọn ṣe wọn mú dání ẹ bá tọ́ ma lọ sọ ẹlòmíì di ẹni tó ṣòfò ọmọ bóyá torí pé bàbá rẹ kú àbí ìyá rẹ àwọn ti dìfọ́sẹ̀ àbí skul tí ń ti ń lọ jìnnà ọkùnrin kan wà lágége yìí sì ń lọ skul níkẹjà kọ́ máa sùn dẹ́ kọ́ máa wálé wíkẹ̀ndì lọ́mọ bá dé ní ọba gbé báìbù dé nítorí ẹni táwọn ń gbé pẹ̀lú ìròrí ẹ̀rọ máa ń ní ẹ sọ̀rọ̀ ayé gan kọ́ ọmọ kan kúkú jífà ẹni bá kúkú jífà òun náà lẹni tí kò lẹ́ni ṣàdúrà fún kọ̀fọ́ ọmọ ẹlẹ́sìn ilẹ̀ nínú ẹni schools primary school secondary school higher institution ibi àdáwọ̀ parí sínú ká sọ̀rọ̀ wa táwọn ọmọ wa bá tẹ̀lé lọ school ká máa fà wọ́n lé mss lọ́wọ́ ní school ká máa lọ lẹ́yìn wò wọ́n láì dágbére láì sọ fún wọn pa ń bọ̀ á lè máa lọ ẹ̀sìn tí wọ́n ń ṣe nínú tí wọ́n ń sọ ẹni dàkúdà òun náà làwọn ọ̀rẹ́ burúkú tọmọ rẹ bá ti ń bá àwọn ẹlẹ́sìn mìíràn tọ́ba dé bá wọn ni wọ́n pọ̀ yàtọ̀ sí pé wọ́n jẹ́ one school business da wọ́n pọ̀ ó mú wọn lọ́rẹ̀ ayò ọmọ rẹ lọ́wọ́ ẹwẹ́ lẹ́nu nínú aburú tó wà ń bẹ nínú sábàbí tí máa ń fà táwọn ẹni máa ń kó òun ẹ̀sìn òun náà ni kéèyàn kó òun níṣòro òun ò bímọ òun ò lówó òun ò nípò òun ò lálàáfíà bọ́ ọ bá débi ọ lọ àwọn tó tòṣì jù ọ lọ ọba wọn bẹ àwọn tó rẹ̀ jù ọ lọ ọba wọn bẹ wọ́n ti gba kíní wọn ní olúwa wọn àti olùgbàlà wọn láti ogún ọdún sísòro wọn ò tí kú lára wọn kí náà kan ìṣòro pẹ̀lú ẹ̀sìn wọn ọlọ́lọ́wọ́n ọba tó pè lóru tó fèrè kalẹ̀ kátó kásùbà tó ṣe àdúrà tó pè tọ́lọ́wọ́n sì dá ọlọ́run ìdí máa ń sọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di kèfèrí àwọn afẹ́sì sì ń tún fa ńgbà mí ńgbè yẹn lóhun ọ̀tá tó sì ní ẹ̀dá ẹ bá mi ṣàdúrà kọ́lọ́ ní máa ta tí afẹ́sì wọn pé sóò ní agbára àgbò funfun ńlá kan bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti gbó dáadáa ìlú wọn ta wọn ní 55,000 bọ́bá wọn ní 55,000 tí ò dé lágége kọ́ ra bisikíìtì àti ndómi kọ́kọ́ ta lérí ta mẹ́ta tí ò ti lówó lọ́wọ́ bá wò pé eléyìí pọ̀ lọ́wọ́ máa gbọ́ táwọn kan máa ní ọ̀fẹ́ ní gbàlà ọ̀fẹ́ kọ́ ọ̀rọ̀ ni o yóò gba owó rẹ̀ tí ó pé pérépéré bísínẹ́sì tara ni bọ́bá kọ́kọ́ ti kankan sí ọ yóò wá gbà padà àwọn sì gbọ́n gan wọn lẹ́nìkan ọkàn jálù wọn lọ́nà àbàdàn jọ ní àwọn churches tó wà ń bẹ̀ nígbà ní arákùnrin yìí sẹ́dá pọ̀mọ́ wa ni kò sì wá níṣẹ́ lọ́wọ́ tani ó fún iṣẹ́ ẹnìkan ní òun fún níṣẹ́ tani ó fún nílé ẹnìkan ní màá fún nílé tani ó fún láṣọ ẹnìkan ní màá fún láṣọ lórúkọ ní jágbàjàgbà tẹ́kọ̀ wí ni ẹ bó ṣe dọ́mọ nánà lù jẹ́mọ́ ẹja ara ọlọ́wọ́ nínú ẹ̀sìn wa níparí tí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́ni wọn ìrun wákàtí 5 òun ló lójú ìṣẹ́jú mẹ́wàá lọ́nà 5 ó pé wákàtí kẹjọ ó pé 15 minutes lọ́dọ̀ ní kò fi sìn nínú 24 hours yóò wá ní ẹbí wákàtí kan náà ní ẹ̀kan lọ́sẹ̀sẹ̀ nìyẹn ọ̀lẹ́ ní mẹ́lòmí kú yóò wá tara ọ̀lẹ́ ni yóò lè wọná ọlọ́run àbí àwẹ̀ Ramadan àbí sàárà sàdákà káwọn sì jó káwọn dìde lọ́hùn wọ́n bá ti fẹ́ fún òsà owó ẹyọ ní ma fún òsà wọn owó ẹyọ ní ma ń gbà kẹgbà cash èyí tó wá parí gbogbo òun náà ní àgbáláyé òyìnbó Amẹ́ríkà ló sì ní ìdí wọ́n pè kíní kan ní globalization kí gbogbo ayé orí bákan náà waddu law takfuruna kama kafaru ọlọ́wọ́n bá ní àwọn òyìnbó àwọn kèfèrí wọ́n fẹ́ kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí fatakununa sawa kẹ́lẹ́ bá dàbá kan náà wọ́n gbé kalẹ̀ lófin lágbàńlá ayé pé bákan ló yẹ kí gbogbo dọ̀bà rí náà bọ́bá sì dọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dí kálukú sí tó bá wù wọ́n wá kó àwọn free thinkers jáde kọ̀sọ́lọ̀ ń bẹ àwọn ní kọ̀sọ́lọ̀
àwọn jọ́ máa pèpè sínú mẹ́ta lọ́kan wọ́n wá fi owó sponsor wọn lérí internet lérí television lérí satellite tó jẹ́ tó bàrẹ́ bá dòkó nulẹ̀ báyìí tó bá tètè sọ fún pé sórí tí ń pariwo ìwọ́n ní pa o ọ̀yà pa oríkó má lọ lè kàwé rẹ̀ lásùbà jàmá mùsùlùmí àfa àkọ́ndé yóò pé Allahu Rabbul Alamin inna alhamdulillah nahmadu wa nasta'inu yóò lè ṣẹ́jú márùn wọ́n bá lọ́tọ́ ẹnìkan ní gbogbo ifá Ọ̀rúnmìlà ìṣẹ́jú márùn ọ̀pọ̀ ìrẹ́lẹ̀ lórúkọ Jésù Olúwa wa tọ̀wọ́ ní àwọn ìṣẹ̀ṣẹ̀ tẹ́ fílẹ̀ tẹ́ sí mọ́ àwọn ìrúbọ tẹ́ sí mọ́ tó jẹ́ kí ìlú orí dáadáa tọ̀wọ́ ní torí pé ìgbà fún Jésù bó ṣe tọ́ ló jẹ́ káyé yóò dáadáa ní kọ́ńtì òfìtò àbáwọ̀ ni yóò ní alhamdulillah nahmadu wa nasta'inuhu ẹ̀dá gbà wà fọlọ́ ká mú òfin ṣẹ̀rí àṣẹ ibẹ̀ ni káyé tó wà èwo lọ́mọ fẹ́ gbọ́ láwùjọ kan náà àbíkọ́ ọmọ chẹ́kì bírèdì ọmọdé ojoojúmọ́ tọ́wọ́ fẹ́ jẹ́rẹ̀ ọmọ lọ́wọ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala Allahumma arina al-haqqa haqqan ọlọ́run kó fi òdodo hàn gbogbo wa àwátá ń gbọ́ àtàwátá ń sọ warzuqna ittiba' kọ́lọ̀ jáde tẹ̀lé wa arina al-batila batila kọ́lọ̀ fi ànà hàn wa warzuqna ijtinaba kọ́lọ̀ jáde jìnnà sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.